Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwàbùkọ́lá aya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ìyá ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmì. Ẹ jẹ́ kí a gba àdúrà. Ọba wa àti Ọlọ́run wa gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ẹ kò fi wá sílẹ̀, ẹ̀ ń jẹ́ Ọlọ́run nínú ayé wa. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà ní ojoojúmọ́ ní ìgbà gbogbo àti ní àsìkò gbogbo. A dúpẹ́ tí ẹ pa wá mọ́. Ẹ mú wa wà ní ayé, ẹ mú wa wà láàyè, ẹ mú wa wà láàyè tí ó dára, ẹ mú wa wà ní ayé ní àlàáfíà. Ògo ni fún orúkọ yín. Ẹ gbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tẹ́ ò gbéyẹ̀wò lénìí. Ẹ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere kí a sì jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí, kókó tí a fẹ́ gbéyẹ̀wò lénìí sọ wípé onígbọ̀wọ́. Onígbọ̀wọ́. A lè sọ pé onígbọ̀wọ́, onídùúró. Ìkankan náà ni méjèèjì. Onígbọ̀wọ́, onídùúró. Ìkankan náà ni méjèèjì. Kí ni onígbọ̀wọ́? Kí ni onídùúró? Ẹ jẹ́ ká mú Bíbélì kíkà wa. Bíbélì kíkà wa náà mú nínú ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì tí ó kà báyìí pé, ọmọ mi, bí ìwọ bá ṣe onígbọ̀wọ́ fún ọ̀rẹ́ rẹ, bí ìwọ bá jẹ́ ẹ̀jẹ́ fún àjèjì ènìyàn, bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ dẹ́kun fún ọ, bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ mú ọ. Ìwé òwe la kà yẹn o. Ó ní bí ìwọ bá ṣe onígbọ̀wọ́ fún ọ̀rẹ́ rẹ, tàbí tí o bá jẹ́jẹ́, tí o dúró, tí o ṣe onídùúró, tí o ṣe onígbọ̀wọ́ fún àjòjì ènìyàn, bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ dẹ́kun mú ọ, bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ mú ọ. Onígbọ̀wọ́. Tá a bá wo ìwé ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ kínní, a tún máa rí onígbọ̀wọ́ míì ń bẹ. Màá máa mú wọnú ara ní interwoven, pari passu. Màá máa lọ sí tibẹ̀ yẹn, màá máa lọ sí ìwé ọba, màá sì máa lọ sí ìwé òwe. Ó yá, ẹ jẹ́ ká bá bọ̀. Kí ni à ń pè ní onígbọ̀wọ́? Onígbọ̀wọ́ ni ẹni tí ó dúró fún ènìyàn. Ẹni tó dúró fún ènìyàn. Fún àpẹẹrẹ, tó bá fẹ́ mú bóyá ọmọ fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ gíga, wọ́n á ní kó lọ gba lẹ́tà wá, guarantor letter, pé tí ọmọ yìí bá hùwà tí ò dáa, ẹni tá a máa pè. Bóyá criminal lọmọ yìí, tó bá ṣẹ̀, tó bá sá lọ, ẹni tá a máa mú. Onígbọ̀wọ́. Onígbọ̀wọ́ ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀. Onídùúró. Nígbà tí ẹnìkan fẹ́ yá owó, wọ́n á ní pé lọ mú ẹni tó máa ṣe onídùúró fún ẹ. Ẹni tó máa dúró fún ẹ, tó máa sọ pé ó yá, ẹ yá wa lówó yìí, ó máa san. Mo mọ̀ pé ó máa san, èmi dúró fún, ó máa san owó yẹn. Onígbọ̀wọ́ kan náà nìyẹn. Onídùúró kan náà nìyẹn. Ìyẹn náà máa buwọ́ lùwé pé okay, mo sign fún, ó máa san owó yẹn. Owó tó wá yá yẹn, ó máa san. Onígbọ̀wọ́ mi, onídùúró mìíràn, ó dáa. Fún àpẹẹrẹ, eléyìí tí mo sọ nínú ìwé ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ kínní yẹn. Bàbá yẹn lọ yá owó, ọmọ wòlíì lòun náà, ó lọ yá owó. Kò jẹ́ káwọn ọmọ ẹ̀gán mọ̀ o, ṣùgbọ́n ó fi àwọn ọmọ ṣe onídùúró. Ọmọkùnrin méjì, ó fi wọ́n ṣe onídùúró. Wọ́n sì mọ̀ pé bàbá wọn yáwó, ó fi wọ́n ṣe onídùúró. Àfi ìgbà tí bàbá wọn wá kú, tí bàbá ò sì rówó san, àwọn tí wọ́n wá yáwó lọ́wọ́ ẹ̀ wá dé. Wọ́n wá bá obìnrin yẹn, madam, ṣàlàáfíà ni, ẹ pẹ̀lẹ́, ẹ mọ àwọn báńkà wa. Ṣàlàáfíà ni, kìnìkan, báwo ni nǹkan? Ó dáa, àwọn dáàdì wa ń kọ́ o. Àwọn tó jọ́ mẹ́ta tá a rí wọn gbẹ̀yìn o. A rí wọn o, ń boná wá lọ. Ìyẹn náà ni, dáàdì ò sí mọ̀, dáàdì ti ṣaláìsí. Ó ní, ó tiẹ̀ dáa. Ìyẹn náà dáa. Dáàdì ṣaláìsí. Ṣé ẹ mọ̀ pé dáàdì yín ó yáwó lọ́wọ́ wa? Àwa ò mọ̀ pé yáwó. Dáàdì yín yáwó lọ́wọ́ wa o. Àwọn tó ń yáwó lọ́wọ́ ẹ̀ náà sọ fún ìyàwó ọmọ wòlíì yẹn nìyẹn o. Pé ó sì ti ọ̀rọ̀ yìí ò le lóòótọ́, kò rówó yẹn san kó tó papòdà. Ṣùgbọ́n ó ti fi onídùúró sílẹ̀ pé tóun ò bá ti rí owó san o, ká wá kó àwọn ọmọ méjèèjì. Kí ńlá, kọ́mọ kẹ̀. Obìnrin ti bí ìyàwó ọmọ wòlíì, opó,
ọkọ ti ṣaláìsí àwọn ọmọ méjì tó tún wò lójú ni àwọn onígbèsè tún dé tá láwọn tún fẹ́ kó lọ yìí o abẹ́rẹ́ nǹkan onígbọ̀wọ́ onídùúró tí o bá ṣe onígbọ̀wọ́ ìdí tó fi yẹ káwa kìrìsìtẹ́nì ká kíyèsára nìyẹn ká kíyèsára gbogbo ènìyàn ni ọ̀rọ̀ yìí bá wí kó tó ṣe onídùúró fún ènìyàn mo rú ẹni tó fẹ́ ṣe onídùúró fún àkọ́kọ́ nǹkan tí ò ń sọ ni pé ẹni tí mò ń ṣe onídùúró fún ẹni tí mò ń sáìn fún yìí tí ẹ bá rí mọ́ ẹ wá mú mi tí kò bá san owó tó yá ẹ wá mú mi ìtumọ̀ nǹkan tó ń ṣe nìyẹn o torí ẹlòmíì á kàn kí wọ́bọ̀ ìwé kò mọ̀ túmọ̀ nǹkan tó ń ti wọ́bọ̀ kò mọ̀ ṣùgbọ́n nígbà tí ó bá wá rí àtúbọ̀tán ẹ̀ láwa máa sọ pé àdáìnò mbà má ti ṣe ó túmọ̀ sí pé tí ó bá kú ẹni tí ó yáwó yìí àbí ẹni tí mo dúró fún yìí tó bá kú ìwọ nìkan wá mú ó túmọ̀ sí pé tí ẹni yìí bá sá lọ tí wọn ò bá rí mọ́ ìwọ nìkan wá mú ní ìtumọ̀ ọwọ́ tó bù síwèé yẹn ọwọ́ tó bù síwèé yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé àwa méjèèjì la jọ ń yá owó yìí o tẹ́ ẹ̀ bá ti rí èmi ló máa sanwó yẹn torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa la máa ń ṣe àṣìṣe bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ tó o bá fẹ́ ṣe gàrántọ̀ fún ènìyàn o gbọ́dọ̀ mọ irú ẹni tó o fẹ́ ṣe gàrántọ̀ fún torí tó o bá ṣe gàrántọ̀ fún ẹlẹ́tàn ènìyàn tó o bá ṣe gàrántọ̀ fún ìkà ènìyàn ó lè kó ọ sí wàhálà jẹ́ fún ọ ní àpẹẹrẹ nǹkan tó ti ṣẹlẹ̀ ìlú Èkó ló ti ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn àwọn mẹ́ńbà ẹ̀ wọ́n mọ obìnrin yẹn ó lóyún ṣùgbọ́n ìgbà tó ti lóyún ló ti ní ìṣòro ìdojúkọ tó jẹ́ wípé látinú oyún náà ti mọ̀ wípé obìnrin yìí ní ìdojúkọ o pé kò ní lè bí ọmọ yìí fúnra ẹ̀ nígbà tó kú bí ọ̀sẹ̀ kan ní ọkọ ló fi ilé sílẹ̀ ló sá lọ obìnrin yìí wá ń rọbí tó sì jẹ́ wípé kò lè bí ọmọ yẹn fúnra ẹ̀ operation náà máa ṣe fún àwọn ọmọ ìjọ wá pé pásítọ̀ ẹ gbà wá ìyá alágbájá ìyá tàmẹ̀dò out of compassion pásítọ̀ wá gbé obìnrin yìí ó gbé lọ sí ilé ìwòsàn torí pé wọ́n ti wákọ títí wọn ò mọbi tọ́kọ lọ wọn ò mọbi tí ẹbí ọkọ kọ́kọ́ wà ẹbí ìyàwó kọ̀ọ̀kan náà kò sẹ́lẹ̀ tó yọjú nu wọn ó wá kú ṣọ́ọ̀ṣì fún báyìí pásítọ̀ nìkan ló kù fún pásítọ̀ wá wọ́n gbé lọ sílé ìwòsàn pásítọ̀ sáìn ẹ ṣe cs fún tó bá ṣe cs tá a bá gbóhùn ìyá tá a gbóhùn ọmọ àá máa wá owó hospital owó bíìlì ẹ ṣàtẹ̀ ìkọ́kọ́ jẹ́ ká rescue life ìyá àti ọmọ náà wọ́n ṣe cs ọmọ kú ìyá ò survive o ìyá náà kú nígbà tó wá ṣe cs tí wọ́n rí pé ìyá ti kú ọmọ ti kú ibo náà fẹ́ yà sí ọkọ ni wọ́n rí yìí ẹbí ọkọ ni wọ́n rí yìí ẹbí ìyàwó ni wọ́n rí yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó lágbára ni o ó ní agbára ṣé ẹ mọ̀ wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tán ọkọ tó ti sá lọ tí wọ́n rí ló bá dé pé ta ló rán wọn ṣẹ́ ta ló ní kán bóun gbéyàwó òun lọ sọ́spítà ẹni tó sáìn yẹn gan-an lòun fẹ́ rí nígbà tó rí pé pásítọ̀ ló sáìn ló bá sọ fún dókítà pé kí ni ráìtì tí dókítà ṣe lè gbé ìwé fún pásítọ̀ kó sáìn ṣé pásítọ̀ ló fún ìyàwó òun lóyún ni ṣé pásítọ̀ lọkọ ìyàwó òun ni pásítọ̀ sì sọ pé iṣẹ́ tòun lòun ṣe kóun ṣáà ti réyàn sáìn fún ni ìgbà tóun sì ti réyàn tó sáìn fún kó má kó bọ́ sóun lọ́wọ́ wọ́n ti sáìn òun ti ṣiṣẹ́ tòun kò sí nǹkan tó kàn ń pẹ̀lú ìyẹn nọ́mbà 1 ẹ kọ́kọ́ tẹ̀ wá sanwó iṣẹ́ tóun ṣe fún yín ná kò sí nǹkan tó kàn ń pé òun pàdánù ìyàwó àbí wọ́n pàdánù ọmọ ìyẹn ò kì í ṣe problem òun ti sọ fún wọn pé 50-50 ni nígbà tí òun ti fẹ́ dọ́wọ́ lé iṣẹ́ yẹn pé torí obìnrin yẹn ti jẹ̀rora jù ọmọ yẹn sì ti pẹ́ nú ẹ̀ jù ó yẹ kí wọ́n ti ṣe operation yẹn before that time ó delay ló jẹ́ kí wọ́n àtìyá àtọmọ kán má survive ọkùnrin yìí ìyẹn ọkọ obìnrin tó ṣaláìsí yẹn ló bá gbá ti pásítọ̀ ló mú aṣọ ẹ̀ ló so mú
pásítọ̀ ló pa ìyàwó wọn o, kó bóun wá ìyàwó wọn o, kó bóun jí ìyàwó wọn o, pásítọ̀ ìkà, pásítọ̀ apànìyàn. Ó dáa, ṣé pásítọ̀ ló pa ìyàwó ẹ̀, àbí òun ló pa ìyàwó ẹ̀, àbí ìyàwó ló para ẹ̀? Ṣé ìbéèrè ni mò ń bi wá báyìí, ṣé pásítọ̀, ṣé òun ni ó pa ìyàwó ọkùnrin yìí, àbí ọkùnrin yìí, àbí òun ni ó pa ìyàwó ẹ̀, àbí ìyàwó gangan, àbí òun ló para ẹ̀? Ìdí tí mo fi béèrè ìbéèrè yẹn ni wípé ṣé kò yẹ kí pásítọ̀ sáìn fún un, ṣé kò yẹ kí pásítọ̀ gbé wá sílé ìwòsàn nígbà tí pásítọ̀ ò rí ẹbí ẹ̀ kankan, tí pásítọ̀ ò sì rí ọkọ ẹ̀? Kí ló yẹ kí pásítọ̀ ṣe? Ọkọ leléyìí tó ti sá lọ yìí, ṣé ká sọ wípé ó ti mọ̀ wípé ìṣòro tí ìyàwó òun là kọjá ó máa nílò owó, àbó máa nílò ìrànlọ́wọ́ òun ló ṣe sá lọ ni, pé òun ò sì lówó tó máa kó sílẹ̀? Ìkẹta, ṣé ká sọ wípé obìnrin yìí ló mọ̀ọ́mọ̀ fẹ́ kó wàhálà bá pásítọ̀ lọ́rùn nígbà tí ò rọ́kọ ẹ̀ yẹn? Kí ni dé tí ò gba ọ̀dọ̀ àwọn fámìlì tiẹ̀ lọ? Pásítọ̀ tó sáìn, mò ń sọ fún yín pé pásítọ̀ yìí òun ló lọ wá owó, ó kọ́kọ́ san owó hospital bill náà, hospital bill, owó tó ń fi ṣe operation yẹn, owó tó ń fi ṣe cesarean operation yẹn, pásítọ̀ kọ́kọ́ clear yẹn ná, fúnra ẹ̀ ló lọ owó tó fi clear, torí ọkọ sọ wípé kò sí nǹkan tó kàn òun ò ní owó yẹn tóun máa san. Pásítọ̀ ní kó lọ clear. Àwọn hospital sì sọ wípé wọn ò ní gbé òkú obìnrin yẹn sílẹ̀ àtòkú ọmọ tí wọn ò bá clear owó yẹn. Pásítọ̀ clear owó yẹn o, nítorí kíni? Nítorí pé ó ṣe onígbọ̀wọ́. Ọ̀rọ̀ ò tán síbẹ̀ o, ọ̀rọ̀ ò tán síbẹ̀. Àwọn ẹbí arábìnrin yìí wọ́n wá sọ fún ọkọ arábìnrin yìí pé ó ní àwọn nǹkan tó máa ṣe, nítorí pé kì í ṣe pé ó fẹ́ ní sùlọ́kà, pé ó ní àwọn nǹkan tó máa ṣe, ó máa san dáórì arábìnrin yìí káwọn tó gba òkú arábìnrin yìí lọ́wọ́ ẹ̀. Ọ̀bùrúkọ ọkọ ti rò mọ́, ó ní látọjọ́ tọkọ òun ti kú, òun ò tí ì wẹ̀. Ọkùnrin yìí bá dúró mọ́ pásítọ̀ pé gbogbo nǹkan tán béèrè yẹn pátá pásítọ̀ ló máa rà, torí pásítọ̀ ló pàyàwó òun. To the extent tó sọ wípé ilé tán máa sìyàwó òun sí, pásítọ̀ ló máa ra ilẹ̀ yẹn tó sì máa kọ́ ilé yẹn tí wọ́n máa lè sin obìnrin yẹn síbẹ̀. Ẹ jọ̀wọ́, ṣé pásítọ̀ wá ṣé ká sọ wípé pásítọ̀ sóore ṣe leléyìí ni àbó ṣiṣẹ́ ṣe? Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó di gbé òlọ ìyàgò. Àwọn tí ò mọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n san nú ẹ̀, nítorí pé ọ̀rọ̀ yìí fẹ́ di pé wọ́n fẹ́ gbé pásítọ̀, wọ́n fẹ́ gbé lọ sílé ẹjọ́, wọ́n fẹ́ tì mọ́ sẹ́ẹ̀l, nítorí pé kí ló ṣe? Ó sáìn. Nítorí ẹ̀ mo sì sọ pé nǹkan tí mo mú wálé ní kò sí ẹni tí kò lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀, kò sí ẹni tí ò lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ká má fa ọ̀rọ̀ gùn, gbogbo àwọn tó mọ pásítọ̀ ni wọ́n wá ń dáwó jọ. Pásítọ̀ ló ra pósí tó fi sí ọmọbìnrin yẹn, pásítọ̀ ló ra pósí. Gbogbo owó tí wọ́n béèrè ní family house ọmọbìnrin yẹn, pásítọ̀ ló san o. Nítorí kí ni pásítọ̀ ṣe sanwó? Torí òun ló sáìn fún. Tó bá yẹ pé pásítọ̀ ò sáìn fún, kí pásítọ̀ ti sọ pé a ti gbé ẹ débí o, pé àwọn family ẹ wá, kíkan tiẹ̀ wá sáìn fún ẹ nínú ẹ̀. Ṣùgbọ́n ojú àánú ni pásítọ̀ ṣe pé obìnrin yìí tó ti ń rọbí láti àìmọye ọjọ́ yìí, kí wọ́n ti lè tètè ṣe kinní yìí kó má jí pé ó kú. Ṣùgbọ́n ohun tá a ní kó má ṣẹlẹ̀ náà, òun ló pàpà ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tá a ní kí bàbá má gbọ́, bàbá náà ló pàpà wá ń dá. Pásítọ̀ ra pósí, pásítọ̀ ra gbogbo nǹkan tí wọ́n béèrè pátá ni pásítọ̀ rà. Pásítọ̀ ra lẹ̀, ó kọ́ ilé tí wọ́n lọ sí obìnrin yìí sí. Nítorí kíni? Nítorí pé pásítọ̀ ṣe onígbọ̀wọ́, ó ṣe guarantor. Ó ní ìwé òwe yẹn ṣe ń sọ fún wa wípé wà very very careful, wà very very careful láti ṣe onígbọ̀wọ́ ọ̀rẹ́ rẹ àti àjèjì. Pé torí tán má fi ọ̀rọ̀ ẹnu ẹ mú ẹ, kò ṣe ọ̀rọ̀ ẹnu nìkan ni wọ́n lè fi mú èèyàn, wọ́n lè fi signature ohun tó kọ́ lẹ̀ fi mú ọ. Kí ni wọ́n fi mú pásítọ̀? Signature ni tó fi sign. Ó sign, ó sì kọrúkọ ẹ̀ pé òun ló ń sign. Àìmọye nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ti tẹ́wọ́ bọ̀ tó jẹ́ wípé ó ń dúró dè wá lọ́jọ́ iwájú tó máa farahàn.
nítorí ẹ̀ mo ṣe fẹ́ kó gbọ́ ètò yìí, jẹ́ ká gbàdúrà ká fi block ẹ̀. Èmi náà ti dúró fẹ́yàn rí, ẹni tí mo tiẹ̀ sì dúró fún gan ó jẹ́ ẹni tó súnmọ́ mi, ṣùgbọ́n nígbà tí ò sanwó àwọn olówó sì ń wọ́ mi, torí mi mo dúró fún, èmi mo gbowó, wọn àti ẹ̀ wá rí, èmi náà rí, mo ní láti sanwó tí mi ò jẹ, mo sanwó tí mi ò jẹ. Ìwọ náà kẹ́kọ̀ọ́ rò ó lẹ́ẹ̀mejì kó tó dúró fún ènìyàn, kó tó sọ pé mo ṣe guarantor lágbájá, mo ṣe guarantor tàmẹ̀dù. Rò ó lẹ́ẹ̀mejì. Bíbélì ìwé òwe yẹn náà sọ, ìwé òwe orí 6 ẹsẹ̀ 1 àti 2, àjàjà àjòjì ẹni tó mọ̀, kódà ẹni tó mọ̀ tó ti lọ fún ìgbà díẹ̀ tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ pàdé, o ò mọrú ìwà tó lè wù o, bóyá ibi tó fi sí lánàá ó ti kúrò ńbẹ̀, ó ti kọjá abẹ yẹn, ó ti sún kúrò ńbẹ̀, tó bá lọ ṣe onígbọ̀wọ́ fún ó lè jẹ́ àkóbá fún ọ o. Gẹ́gẹ́ bí ìtàn pásítọ̀ tí mo mú wá fún ẹ yẹn, pásítọ̀ yẹn ṣé ẹ mọ̀ wípé títí di èní yìí pásítọ̀ yẹn kò tí get over it, because tó bá ronú lọ tó ronú bọ̀ tó tún ro kíní yẹn á ní òun nírú nǹkan báyìí wá ṣẹlẹ̀ sí, nítorí pé òun ṣe inú re sí ènìyàn, òun dúró as guarantor, as olùṣọ́ àgùntàn, òun dúró fún ènìyàn. Kíyèsára tó o bá fẹ́ ṣe guarantor, kódà tán bá ní kó recommend èèyàn wo ẹni yẹn dáadáa, wádìí ẹ̀ dáadáa kó tó recommend ẹ̀, because tó bá lọ recommend ẹ̀, ibi tó recommend ẹ̀ lọ yẹn tó bá lọ ṣìwàwù ń bẹ̀, ìwọ náà máa mú o, ìwọ náà máa mú. Ẹni tó lọ yáwó ní báǹkì tẹ́ni tó yáwó tí ò sanwó, tí wọ́n wá guarantor wá, ṣé o mọ̀ wípé wọ́n lè gba ohun ìní ẹni tó ṣe guarantor yẹn, tí ẹni tó dúró fún tí ò lè san nǹkan tó yá, àbí tí ò mú àdéhùn tó ṣe tí ò mú ṣẹ, ìwọ ni wọ́n máa mú. Wọ́n lè gba ohun ìní ẹ, fún àpẹẹrẹ tó yáwó ní báǹkì, wọ́n lè gba ohun ìní ẹ tó bá jẹ́ pé ohun tó wá fi dúró gangan fún ohun kan tó yáwó fún kò tó, wọ́n á tún mú ohun ìní tiẹ̀ náà, wọ́n á jẹ ọmọ kí owó àwọn tí ó yáwó lọ́wọ́ ẹ̀ kó lè pé, kó lè mọ ìtumọ̀ pé tó bá ṣe guarantor fẹ́yàn, tó bá sign fẹ́yàn, tó bá ń recommend èèyàn fún iṣẹ́, irú ènìyàn bẹ́ẹ̀ yẹn ó lè fi sínú ìgbésí ayérayé, torí tí ẹni tó yáwó bá sá lọ, ìwọ náà máa mú, ìwọ ló máa san, wàá wá máa san tó jẹ. Ṣé o mọ̀ wípé irú nǹkan báyẹn ó lè sọ èèyàn di aláìsàn nígbà tí wọ́n bá sọ pé Mr. Alágbájá so ẹni tẹ́ ẹ recommend, ẹni tẹ́ ẹ sign fún, ẹni tó yáwó lọ́wọ́ wa tó jẹ́ pé ilẹ̀ dúró fún, ó ti sá lọ àárí o, nítorí ẹ̀ la ṣe wá mú yín. Bóyá ẹnìkan tó ti ní àrùn kan tó ń nọ́ọ̀sì lára tẹ́lẹ̀ tó wá gbọ́ àmì kanlẹ̀, àrùn yẹn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí nìyẹn. Fún ìdí èyí, tó bá fẹ́ dúró fún ènìyàn, ṣọ́ra nítorí pé àdúró fún èèyàn, asáìn fẹ́yàn kò ń ṣe nǹkan kékeré, nǹkan nílá ni. Òun lolórí yẹn ṣe sọ pé onídúró mi ẹ ṣé o, bó jẹ́ ènìyàn ló dúró ni, onídúró mi ẹ ṣé. Ṣé o mọ̀ pé kò sí ipòkípò tó lè máa là kọjá, Kristi wà ń bẹ̀ fún ọ. Ṣùgbọ́n nítorí pé we woman being we are limited in everything, our limited, kò sí bó ṣe lè dúró fún ènìyàn, tí ẹni yẹn bá fail ó máa affect ẹ, ṣọ́ra kò tó máa sign, kò tó máa recommend èèyàn, kò tó máa dúró fún èèyàn. Ṣọ́ra tó má gbé nǹkan fún ẹ pé kò sign ẹ̀, jókòó tí kò ka nǹkan tó wà ń bẹ̀ dáadáa, má kàn lọ máa buwọ́ lu ìwé anyhow, kó má jẹ́ wípé ìwé yẹn ló máa rán ẹ lọ sẹ́wọ̀n. Lórúkọ Jésù wa, èmi àti ẹ àní sẹ́wọ̀n o. Ilé tí mo mú wá lórí ètò Kò Sí Mìmí lénìí nìyẹn. Jẹ́ ká gbàdúrà, jẹ́ ká sọ pé bàbá mi, àwọn wo ni mo ti ṣe onídùúró fún tó lè kó mi sí ìdààmú? Àwọn wo ni mo ti ṣe onídùúró fún tó lè kó mi sí wàhálà? Olúwa yọ mí, ẹ̀mí mímọ́ yọ mí, Olúwa yọ mí. Ibi tí mo ti dúró fún ènìyàn tó ti lọ yá owó, tó jẹ́ wípé kò wá ní agbára àti sanwó yẹn báyìí, tó lè kó mi sí ìdààmú, Olúwa gbọ̀nà àrà yọ, gbọ̀nà àrà jáde, gbọ̀nà àrà yọ, gbọ̀nà àrà jáde. Jẹ́wọ́ agbára rẹ̀, jẹ́wọ́ ìyanu rẹ̀. Ọlọ́run olùpèsè fún ẹni yìí, jẹ́ kó san owó tó jẹ, má jẹ́ kó kó mi sí wàhálà, má jẹ́ kó kó mi sí ìdààmú. Àwọn tí mo ti recommend tó lè kó mi sí wàhálà, Olúwa fàánú yọ mí, Olúwa fàánú gbà mí, Olúwa fàánú gbà mí, Olúwa fàánú yọ mí. Ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́, ògo ni fún orúkọ yín. Olúbùkọ́lá Ayákó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ayé ènìyàn rere.
ìyá ènìyàn àwọn ọmọ rere àti ọ̀rẹ́ yìí ní lórí ètò Kò Sí Mí lẹ́nìí nígbà tí a tún máa pàdé ní ọjọ́ mìíràn ó dàbọ̀.